wà ayé ọjọ́ ẹ̀ náà béèrè pé mo jẹun mo wá kí mo wà pa ìjọ tí mo ti pa. ọ̀lẹ̀ ọ̀lẹ̀ tó bá ti gbà ọ̀lẹ̀ ní ẹ̀ ẹ̀jẹ̀ bàbá wa. Bọ̀bọ́ yẹn máa mọ ìwé o. Sí lecturer. Would you keep short? Kí ló máa ń ṣe é gan-an? Ẹ̀yin obìnrin ẹ ṣe máa ń ṣe bí ajá bí idiot báyìí. Ẹni jẹ́ ká yí ìwà padà. Ìwọ tó ń rí ọmọ làkejì ẹ tó ń ṣe retí inú ń bí ẹ. Ìjọba àrùn kù sí dẹ̀dẹ̀. Tó o pè màámi ń tó rà mọ́ yẹn kó o fi padà bí o fẹ́. Ó ní mo mọ̀ ta ló múnú bí ẹ because tó bá múnú bí ẹ ò ní máa ṣe nǹkan tó ń ṣe. Kí ló ṣẹlẹ̀? Ó ní mo jọ ń torí Ọlọ́run ṣé mo sọ fún ẹ pé ọ̀kan múnú bí mi àbí kí ló dé gan-an? Ó dàgbà ti gbà nǹkan ọmọ ìlú ìta. Ẹlẹ́gò. Ó dàgbà ti ṣèkà fún yíyá. èmi Smolly. Ewa ẹ̀ tó ń kó tí mo sọ fẹ́ nìyẹn kó tó fọ́ mi mú dojú orí ẹ lọ. Àfẹ́tù kí lèmi àti ẹjọ́ fẹ́tù. Wo. Irú àwọn ọkùnrin tó ń gbé lọ́ọ̀bù iṣẹ́. Èmi ò rán yàrá yà lọ́ọ̀bù iṣẹ́. Ó béèrè 15,000 lọ́wọ́ mi mo kó 10,000 fún ẹ oníkòtò. Ṣé o mọ̀ pé o tún ti bẹ̀rẹ̀ wàhálà ìsìn? Ṣé o mọ̀ pé o ti wọ́n ló tọ́ mi o mọ̀ pé mo ò tó ẹ? Aláìlójú tí ọkùnrin mo béèrè ó dárí 15,000. Òpó rẹ̀ sàárà àkàrẹ̀ ìjọ náà. Ọba pàjá ìdàbò. Ọ̀rọ̀ yé mi mọ́ nítorí tọ́jú ọ̀hún sábà mi bá sọ̀rọ̀. Mo mọ̀ pé wọn náà ló lè bá sọ̀rọ̀ dáadáa fún ọ̀ṣọ́ àṣọ̀rọ̀. Ìyàwó mi là ń sọ̀rọ̀ pa ìná ọmọ tí wọ́n fọ nílẹ̀ balẹ̀ láti jẹ́ta mọ́mì ó sọ fún mi. Ẹ tó kan yóò sọ pé ẹ jẹ́ ká máa lọ mọ́mì.